kí leléyìí epo nínú kànga epo dísù ni wọ́n mọ̀ rí nínú kànga yìí o báwo ló ṣe jẹ́ ẹ má rìn jìnnà wá gbọ́ o ìbẹ̀rù mú ọ̀pọ̀ èèyàn bí wọ́n ṣe rí epo dísù nínú kànga nìbàdàn èyí tí ọ̀pọ̀ èèyàn ń gbọ́n báyìí ara mẹ́rìírí mo rí orí olóbò lórí àtẹ o ní ìṣẹ̀lẹ̀ kan tó wáyé ládùúgbò Yemẹtu nílùú Ìbàdàn níbi tí epo dísù ti ń sun jáde láti inú kànga sẹ́ni ariwo gborí àrò ayélujára kan tí ọ̀pọ̀ sì ń kọminú nípa ìjàmbá tí ìṣẹ̀lẹ̀ náà lè mú bá àwọn èèyàn agbègbè náà fídíò kan tó ti lu orí ẹ̀rọ ìtàkùn ayélujára pa báyìí ló ṣàfihàn bí ọ̀pọ̀ olùgbé ìlú Ìbàdàn ṣe ń ya lọ síbi kànga náà láti gbọ́n epo dísù kànga náà tó wà láàrin agboolé kan ní Yemẹtu ló ti di nǹkan tí ọ̀pọ̀ èèyàn sọ nípa rẹ̀ báyìí lórí ìtàkùn ayélujára o iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ti wá sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà àti ìdí tí wọ́n ṣe rí epo dísù nínú kànga ọ̀hún o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé nírọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ tó kọjá làwọn èèyàn kan fi tó àwọn létí pé àwọn rí epo nínú kànga lágbègbè Omíkunlé ní Yemẹtu báyìí ni ọ̀gá ọlọ́pàá DPO agbègbè náà mójú lọ síbẹ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ láti ṣe ìwádìí ọ̀hún pàápàá jùlọ lórí ohun tó ṣẹlẹ̀ gan-an nígbà táwọn ọlọ́pàá débẹ̀ ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé epo dísù ló wà nínú kànga ọ̀hún o kété táwọn ọlọ́pàá dé ibẹ̀ ni wọ́n rí i pé ọ̀pọ̀ èèyàn ládùúgbò náà ni wọ́n ti kó oríṣiríṣi jẹ́ríkà àti àwọn nǹkan míì tí wọ́n lè fi gbọ́n epo èyí ló jẹ́ kí àwọn ọlọ́pàá dúró síbẹ̀ káwọn èèyàn má lè ní àǹfààní láti máa gbọ́n epo náà o iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti tún ké pe iléeṣẹ́ ìjọba tó rí sí ọ̀rọ̀ àyíká láti ṣe ìrànlọ́wọ́ àti gbọ́n epo náà kúrò nínú kànga náà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé ìwádìí àwọn fi hàn pé ó ṣeéṣe kó jẹ́ pé láti inú táǹkì kan tí wọ́n rì mọ́lẹ̀ ní epo dísù náà ti ń jò lọ sínú kànga náà àmọ́ ní báyìí kò sí ìbẹ̀rù bojo lágbègbè náà mọ́ o nígbà tí ìwádìí ọlọ́pàá sì ń tẹ̀síwájú iléeṣẹ́ ọlọ́pàá wá rọ àwọn aráàlú láti máa gbìyànjú sọ fún ọlọ́pàá tí wọ́n bá ń kẹ́fìn kan tó ṣe àjòjì o àwọn olùgbé àdúgbò náà kò tiẹ̀ kọ́kọ́ mọ̀ pé epo dísù ló wà nínú kànga náà kí ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá tó fìdí rẹ̀ múlẹ̀ pé epo dísù ni àwọn èèyàn kan lágbègbè Omíkunlé ṣàlàyé pé àwọn ti ń pọn omi nínú kànga náà ṣáájú àkókò yìí o tí kò sì sí nǹkan tó jọ epo níbẹ̀ Bùkọ́lá Ọlákúnlé tó jẹ́ ọ̀kan lára àwọn tó ń gbé ilé tí kànga náà wọ̀ ṣàlàyé wípé nígbà tóun ń pọn omi nínú kànga ọ̀hún lọ́jọ́ sátidé tó kọjá lòun ṣàkíyèsí pé epo dísù ti kún inú kànga náà dípò kí n rí omi tó mọ́ gaara pọn epo dísù ni dòrò mi ń fà jáde láti inú kànga báyìí ni mo ké pe àwọn èèyàn tí mo sì pé gbàǹjarè káwọn èèyàn wá ṣàkíyèsí nǹkan tí ojú mi rí o lẹ́yìn náà làwọn ẹ̀ṣọ́ elétò ààbò dé tí wọ́n sì ti gbé kànga náà ti pa Ọlákúnlé ṣàlàyé o ẹlòmíràn tóun náà ń gbé lágbègbè ọ̀hún Fatima Gafar ní ìyàlẹ́nu ńlá lọ́jẹ́ fóun bí àwọn ṣe rí epo dísù nínú kànga táwọn ti máa ń pa omi tẹ́lẹ̀ Gafar náà sọ pé ó ṣeéṣe kó jẹ́ wípé láti inú táǹkì ilé epo kan tí wọ́n rì mọ́lẹ̀ ní epo dísù náà ti ń jò lọ sínú kànga o nǹkan míì táwọn kan tó fura sí ni pé òpó máàsì iléeṣẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé tí kànga ọ̀hún wà àwọn kan sọ pé ó ṣeéṣe kó jẹ́ pé láti ibẹ̀ ni epo náà ti ń jò lọ sínú kànga ìròyìn àjọyàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ Kànnì Jígí Alára ẹ máa bá wa pín ká o ẹ fi èròǹgbà yín sábàrà àríwísí Ìmáàmù Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì
ìkànnì Jígí Aláràkẹrìnlélógún bàbá gbogbo.